Hello, Lele. 95. 95. Kí ló ṣe é tó pariwo bẹ́ẹ̀ yẹn? Gbogbo nǹkan ló wọ́n látàárọ̀. Ṣé mo pé jẹ́jẹ́ mi mo jókòó mi tó sọ pé fún wa mú mi ṣe ṣọ́ọ̀bù? Wọ́n fà ní breakfast nísìn, kò tún ṣàkí. Kí ló ṣe é? A lè máa wọ ẹ̀ràn báyìí náà. Nǹkan tó bá ṣe é ni kò sọ. Hello, Jai. Máa bá yín fix ẹ̀, mo wà lórí ẹ̀. Máa parí ẹ̀. Kí àwọn tó débi tó fẹ́ lọ, àkọ́kọ́ débi tó fẹ́. Ẹ jọ ṣé báńkì lẹ ti ń ṣiṣẹ́ ni àbí ibo lẹ ti ń ṣiṣẹ́? Àbẹ ti ń ṣe yahoo. Ẹ ti ń ṣaṣẹ́. Wọ́n ní kẹ́ má fi ọwọ́ tó ń dùn yín, kẹ́ má fi sábẹ́ aṣọ. You know, I can trust you, but so many implications, sir. Káyọ̀dé ò lè sọ fún mi pé wọn ò mọ̀ nípa àwọn guys tó wá gbé owó mi. Ọ̀gá, á jẹ́ pé ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa tó ní. Anytime tí n bá ti ń rí ẹ báyìí, ó máa make me sad. What is this? It's actually not anybody serious. Báwo wá ní interview tó lò lọ fún about 2 weeks ago? I have not heard from them, but I am hopeful. It is well, o. Don't worry. Lágbára Ọlọ́run. Èsì ayọ̀ la máa gbọ́, ṣó ti gbọ́. Wọ́n á pè ẹ́ wọn ní choice. Àmín. Kí ọkàn ẹ̀hìn. How far pẹ̀lú ọ̀dọ́ rẹ̀ tó nípa fẹ́ lọ yẹn ọjọ́ wo ní ká lọ? Bóyá ká lọ on Sunday. Sunday. Ṣé Sunday yẹn wà okay pẹ̀lú ẹ? Ibo ni jérò mi lọ? Ó wà okay. All right. Jẹ́ kí n tètè wá máa lọ. Kí n lọ dágbére fún mọ́mí. Okay. Yeah. Each time tí mo bá ti ń rí mọ́mí, ó máa ń wù mí kí n ṣe nǹkan ńlá fún wọn. Bọ̀ owó tí ò tí ì sí lọ́rùn mi ni. Má worry. Iye tó dá báyìí lọ́lọ́run máa ṣe fún wa. Ṣó ti yẹ very soon, very soon ní agbára Ọlọ́run. Ọlọ́run bá mi pèsè iṣẹ́ alálùbáríkà fún ẹ. Iṣẹ́ tó máa fẹ́ jẹ ní good morning, òun lọ́lọ́run bá mi pèsè fún ẹ. And always remember your watchword. We don't grow when things are easy. We grow when we face challenges. Exactly. Ó ti ràn wọ́n náà. Àbí. Wo padà báyìí sódà ní alẹ́ tètè tẹsẹ̀ mọ́rin. Okay. I'll miss you. I'll miss you too. I go love o. Àtọ̀nkán ni mo ti ń wò yín bọ̀. Ṣé fẹ́ fìfẹ́ fọ́ wa lójú? Ìwọ ló mọ̀. Báwo ni ọ̀rẹ́ mi ṣe wà? Láìdé ṣe wà okay. Mo wà dífọ̀. Ṣé tí wọ́n ń lọ ni? Mo ti dé, ó ti pẹ́ díẹ̀ náà. Oh, okay. So màjà jẹ́ kí n fẹ́ méjì sílẹ̀. Okay, Take care ara yín. Take care, bye. Mama expect call. All right, I will. All right, take care. Mo kọ́ àwọn kọ̀ọ̀kan wá fún ẹ. Really? Yeah. Kí ni nǹkan náà? Jẹ́ ká wọlé náà máa fi wọ̀n ẹ. Are you serious? Mo ti ń kọ́. Mom sì wà nílé. Wọ́n wà nílé. Ó yá jáde. Mi lè wait. Àti dípọ̀ ẹ wá ń ṣèfẹ̀ lójú títì. Wọ́n ló mọ̀. Wo èmi àtàntí mi a lọ jọ ṣe shopping ni. So mo wá bá wọn náà ra àwọn nǹkan díẹ̀ bọ̀. Tí mi ló ra wọlé. Oh, sorry. Ram. You're welcome. Oh, she. All this for me? Yeah. Oh, thanks, darling. Ah, mommy, ẹ káàsán ma. Fine ma. Yes sir. Ó ṣojoro. Kí ni mo ṣe mommy? Ọ̀rẹ́ ẹ̀ nìkan ló ríra aṣọ fún. Ṣé mi ò kì í ṣèyàn ni? Mommy. Ẹ̀yin ò lè wọ gbogbo àwọn nǹkan báyìí mọ́. Wọ́n wà fún yín mọ́ àwa ọmọdé báyìí náà la ṣì lè máa wò wọ́n. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀?
èjìká mi rèé ó sì dúró dáadáa. Bẹ́ẹ̀ ni mọ́mí nígbà ṣògèrì ó sì wà ní táwọn gan. ṣé bí ra àwọn kan báyìí wà ní mọ́mí. ẹ lè mọ́mí ẹ lè wọ́. Bó tẹ̀ jẹ́. ìwọ gan láwùn mo bó ṣe wá gbogbo ẹ̀ máa yá. bó tẹ̀ jẹ́ tọ́ọ̀pù kan. ẹ má rí amára rí àti bàbá fún. pẹ̀lú kaftan. ó ṣe ọkọ mi. yes ma yes ma. ojoojúmọ́ wa kó àgbálẹ̀ wa jẹ́ kan wo mi mú kankan bẹ́ẹ̀. Oh, this is so nice. Thank you, ma. Ìyá bùkún, ìyá bùkún, ìyá bùkún ẹ jáde ẹ jáde ẹ jáde ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run owó mi ni mo wá gbà. Ẹ jọ̀ọ́ ẹ jáde owó mi ni mo fẹ́. Ẹ má sọ mí dàbí mo ṣe dà ẹ bá ń gbówó mi. Ìyá Bèjì òde ìjọ ó ṣe sùúrù ṣe sùúrù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ sùúrù kọ́ ni mo bá wá bí báyìí. Owó mi ni mo fẹ́ wá gbà. Tí ẹ bá dẹ̀ sanwó yẹn wàhálà máa ṣẹlẹ̀ níbi tá a wà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi gbé owó mi. ìyá Bèjì máa fún yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò dá sí ẹ̀sìn. Iye onígbèsè ni mo wá bá. Kọ́ fún mi lówó mi kí n máa lọ. Àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ níbi tá a wà. Ìyá Bèjì ọ̀rọ̀ tó ń sọ sí mi ti pọ̀ jù nítorí pé mo jẹ́ lówó àbí kòwé mi náà kí n jẹ́ lówó máa wo àbúrò mi kan tó yẹ kó send owó sí mi ní ò tí ì send ẹ̀ ká tó pé ó ti send ẹ̀ má ti wá kó wá bá ẹ̀. Ṣé ń gbọ́ ẹ máa wòran ẹni tó bá gí wọn sìn áná nábúrò lábúrò lóòótọ́ ṣé ọmọ ọlọ́mọ tó wà nílé Haúsá tó struggle for rẹ̀ lẹ́wọ́ gbogbo bùkátà yín lẹ rò lé lórí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi ò fẹ́ wàhálà owó ráìsì àtẹ̀wà tẹ́ gbà lọ́wọ́ mi òun ní kẹ́ fún mi kẹ́ jẹ́ kí n máa lọ. Ó dáa jọ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bẹ̀ mí Ọlọ́run ní bẹ́yìn lẹ́bi oṣù ẹ dá mi lóhùn. Má tún bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ jọ fún mi di Saturday tó bá di Saturday fún ara mi máa ń kó wá bá ẹ ní ṣọ́ọ̀bù. Saturday àbí kí n la ọjọ́ mo máa gbowó mi kí n tó kún òbí Saturday ẹ mọ iye Saturday tẹ́ ti dá fún mi láti jọjọ́ mo máa gbowó yẹn today is the last Saturday ṣé ẹ ti gbọ́ ẹ fún mi lówó mi kí n máa lọ ẹ má bẹ̀ mí mi ò láìkí ẹ o ẹ̀bẹ̀ yìí ló máa ń bẹ̀ mí inú ẹ má bẹ̀ mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run máa gbowó mi kí n tó kún òbí. Mọ́mì ẹ ká sọ̀mà pàdé abáwọn ṣe wà kí ló ń ṣẹlẹ̀ àti ta ni mo ti ń gbọ́ ariwo ṣé kò sí. Mo jẹ́ arábìnrin lówó ni mo máa ń ra ráìsì àtẹ̀wà lọ́wọ́ ẹ̀ owó dẹ̀ kí n ti fún lówó àmọ́ mi ò ní ni mo dẹ̀ ń bẹ̀ pé kó jọ kó fún mi di Saturday ó gbà ní tó bá di Saturday máa fún ẹ. It's okay mami madam èló ni wọ́n fẹ́ fún yín. ayé yín àdá kò pọ̀ 37 péré ni. 3,700. 3,700. It's all right. Wọ́n mi máa ń wọrí o. Oh, madam, 37 lele. Ẹ lè máa lọ. Ọkọ mi, ó mà ṣe mo dúpẹ́. No, mommy is nothing. Ó ṣe o, àdúrà tiẹ̀ náà á gbà o. Ojú ò ní tiẹ̀ lágbára Ọlọ́run. Ó ṣe o. No, mommy, it's nothing. Ọpẹ́lọpẹ́ ẹ léni. Ìyá Bùkún, ẹ má bínú, ẹ̀yin náà lẹ máa ń fà, ẹ dẹ̀ mọ̀ pé mo like yín. Tí ó bá sẹ́yìn kò sáwà, ẹ̀yin náà lẹ ń bá wa rajà. Ẹ wò, kódà a ṣẹ̀ṣẹ̀ já ọjà ní kí n tó máa bọ̀. Iyán wà, sẹ̀mó wà, in fact ọ̀fadà, original ọ̀fadà ni o. Tó máa ń ta sánsán dáadáa gbogbo ẹ̀ ló wà. Dèéká mi ò lẹ̀ tẹ̀ máa need náà. Mo mọ̀ pé ẹ like ọ̀fadà. Dèéká mi ò lẹ̀ máa need. Ó dà kò sí wàhálà. Tẹ́ bá ṣàti ready, ẹ rán ọmọ sí mi màá bá yín wọ̀n lẹ̀. Ẹ ṣé o, uncle. Ẹ ṣé sà. Ẹ ṣé àdúgbò. Love is a beautiful thing. Èmi méjì ẹ̀ ṣe wọnú ilé lọ́kẹ́ lọ jókòó. Yeah, I like it out here. Same here. It is quiet. Tí àjọ náà, ibo ló ti rí owó tó fún máa ẹ lẹ́ǹkan? Because mo rántí pé o pè mí lórí fóònù sọ fún mi pé kò sówó kankan lọ́wọ́ ẹ̀. So where did you get the money from? Yeah, you're right. Kò sówó kankan lọ́wọ́ mi lóòótọ́. So ibo ló ti rí? Ṣé orí lè fẹ́ mọ ibi tí mo ti rówó yẹn ni? Of course, mo fẹ́ mọ̀. I want to know. Owó NEPA tí àwọn other tenant dá ni. What? Owó iná ilé yín?
ló fi san gbèsè fún wa. Yeah. Ó yẹ kí n ti lọ san. But ṣé mo pé ó yàn lè wà lọ́wọ́ mi kí n rí kán máa embarrass mommy. It won't be nice. Oh my God. You actually did that for me? Yes. I did that for you. I did that for love. Thank you so much. I love you. I love you too. Thank you. One. One? Yes. There is only one happiness in life. To love and to be loved. Thank you, darling. Thank you. Báwo ni ṣe máa rówó yẹn dà padà? Mo máa hustle náà ni. Máa hustle bí mo ṣe máa rí. Oh, Shegun, thank you so much. I really appreciate it. Tó tiẹ̀ jẹ́ kó ju tiwa. And I promise to love you more. Why? I promise to love you forever. That's my darling. Gbogbo iná táwọn kó tenant lé tó ń gbé dá sí lọ́wọ́ ló bá wà fún ìyá àbèjì. Bẹ́ẹ̀ ni, màmí. Owó tó fún ìyá àbèjì nìyẹn o. Ọmọdé pọ̀ ẹ̀ máa jọ mí lójú kẹ́. Èèyàn gidi ni o. Ọmọ dáadáa. Ọlọ́run ọlọ́jọ́ ìní. Ó má bá mi ṣíjú àánú ẹ̀ wò. Á bá mi gbówó ẹ̀ sókè. Á bá mi rán láàánú sí. Èmi mọ̀ lọ́kàn ara mi wípé ká sọ pé ó ní jù bẹ́ẹ̀ lọ ni. Ó máa ṣe. Ó máa ṣe. Bẹ́ẹ̀ ni, màmí. Bẹ́ẹ̀ ni ó tó lẹ sọ. Torí pé ẹ̀mẹwàá báyìí ló máa ń jẹ́ lẹ́nu pé wọ́n máa ń dùn òun wípé òun ò ní enough owó láti fi tọ́jú yín. Olúwa bá mi pèsè fún. Olúwa pèsè fún. Olúwa bá mi rán láàánú sí i. Ọmọ yẹn jọ mí lójú o. Owó ná. Owó ná. Hello, lady. Hello, Dipo. How are you? I'm fine. But she goes to don't put me by this time of the day. It's let it now. Mo mọ̀ pé let it show. Ṣé wọ́n ti sùn ni? Mo ti sùn ti pẹ́ gan. In fact, call ẹ̀ gan lójú mi. You are lucky. Èmi ò tíì sùn. Ò tíì sùn. Ṣé o ń ṣe nǹkan kan ni tó fi tíì sùn by this time? Mi ò ṣe nǹkan kan. I can't sleep. Why? I'm thinking about you. What? Or is it a crime for me to think about you? Why will you be thinking about me? No. I better go máa ronú nípa boyfriend ẹ, Ade, not me. Tí bá sọ fún ẹ pé o special ju Ade lọ at the moment ńkọ́. Lady, what has come over you? Would you phone ẹ dáadáa? Tí Paul ló ń bá sọ̀rọ̀. Irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí? But the truth is, I'm missing you. No, stop this. In fact, I better can end conversation in this. Good night. Boy hand call Nisha. Irú kí ni Láìdé ń try láti ṣe? Láìdé.
Láìdé again. 17 missed calls. Lẹ́nu pé mo kàn wọ bedroom lọ ṣanra. Boy, Bono, kí ló ṣẹlẹ̀ gangan tí lady fi ń disturb me káàkiri? Why is she calling me all the time? Ó ga o. Mi ò mọ̀ pé mo lè bá yín lé o, Bùkún. Kò pẹ́ tèmi náà wọlé láti ibi iṣẹ́. Ó ti ẹ̀rọ mi. Pẹ̀lẹ́, mo tiẹ̀ ti wá pè ẹ́ tẹ́lẹ̀, fóònù ẹ wà switched off. Ọlọ́run má jẹ́ àpọ̀nù ni. O ò ní believe pé láti àná mi ò rántí charge phone. Imagine. Ó ti kú ni. Ṣé o máa lọ birthday Túnráyọ̀? Hi, girls. Hello. Sure, okay. Hi, Dípọ̀. Hello. What's up? Sure, Hi, sweetie. my dear. I'm okay. Báwo ni? Mo mi ti jáde jẹun. Báwo ni? Ibo lo ti bọ̀ tó dress corporate why? Where are you coming from? Mo lọ fún interview kan. Ìbùkún. Ọ̀rọ̀ tá à ń sọ lọ. Ṣó máa lọ birthday Túnráyọ̀? Birthday ṣá. Ó ní o tiẹ̀ tí mọ̀ já. My dear, sorry. Ṣé mo lè rí ohun tútù? Yes, dear. O tí mu. Mo mọ̀ kí mi like party. Ṣáà ṣe kíá o, torí mi ò ní pẹ́ máa lọ o. Tó bá ti délé kó máa ra káàdì ránṣẹ́. Ó ṣọ̀ fún ẹ̀ ló ń ṣe ẹ́. Ìtẹ̀ ń lé káwọn kọ́ọ̀sì kan tó yà wọ ẹ máa. Kò sí wàhálà náà. Ó ṣọ̀ fún ìgbà. Ó ṣọ̀ fún ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Nídi Láìdé yéèké. Ta ló ń pè é? Ọ̀rẹ́ Ìbùkún girlfriend mi yẹn ni. Ló fi fóònù disturb ẹ̀. Òun ni. Àkílẹ̀ ló ṣẹlẹ̀? O lè believe pé eléyìí kan lọ seduce mi ni. In fact, ó bá débi kó pè mí pé kémi àtòun máa fẹ́ra. Irọ́ ni o. Igbó ọkọ lè má gbé o. Àtìgbà tó ti sọ rubbish yẹn lèmi gan ti gbé kọ́lẹ̀ náà tẹ́lẹ̀. Ó bẹ́tà. But ó mọ̀ kan, mo ń ro nǹkan kan, bí a kì í pe Ìbùkún kí n tètè sọ fún Ìbùkún pé ọ̀rẹ́ ń disturb mi pé òun fẹ́ fẹ́ mi o. Má ṣe bẹ́ẹ̀, má dán wò. Má tíra yí ẹ̀. Ọmọ ara obìnrin, a máa ń gbèsè yín ara wa báyìí ni. Má wá surprise tó máa yí everything dà sí ẹ lórí. Ó yẹ sọ fún Ìbùkún gan pé òun ń try to seduce òun. Gbà mí lè fún ẹ lófo náà. Má lọ gan o, má lọ dá gbogbo ẹ̀ sí ẹ lórí. Gbà mí lè fún ẹ lófo náà. Jíbọ́lá, kí ló wá lérò pé mo lè ṣe because the rate of the calling is getting too much. Ọmọ nǹkan, òun ló ní fóònù ẹ̀. Jẹ́ kó máa pè. Tó bá yá ó máa sùn náà. Má lọ gan o, tó bá lọ mú ẹ mọ́ kọ́nà lásán, má lọ gbé rẹ́pìn. Jíbọ́lá, mo tún gbọ́ tuntun. Ṣé obìnrin ló máa ń rape ọkùnrin àbọ́kùnrin ló ń rape obìnrin? Stop it, I'm talking from experience now. Ó lè gbà mí lè fún ẹ lófo gbà. Mo gbé láàrin gédé ọkùnrin 5. Mo ní experience kan tó ń sọ náà. Ó lè rape ẹ o. You are talking from experience. Yes. Wo Jíbọ́lá, mo ti gbọ́ ẹ. Ṣoré mi gan, mi ní dúró sí kọ́nà débi kó máa rape mi kọ́nà. Mo ti ṣé you understand? Ó bẹ́tà o, díẹ̀ ibi máa ń sọ fún ẹ. Double your thinking. Jáwé sọ bí ẹ kò ṣe bí kò gbàgbé. Gbàgbé. Stop being a man. I'm a man. Everything about is like a man. You talk like a man. You dress like a man. You act like a man. Ṣá má gbàgbé card mi, recharge card mi o. All right. Bọ̀bọ̀ yóò tún gbé kọ́ mi. Okay. Èmi gan ò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀. Mọ́mì. Àṣàbí ọkọ mi. Ẹ kúrẹ́ mà. Báwo ni? Báwo ni iṣẹ́? Kí ló ṣe ẹ́? Ojú ẹ̀yìn máa kọ̀rẹ́ lọ́wọ́ kẹ̀. Mọ́mì ẹ wò, ọ̀tọ̀ nìkan tí mo lérò, ọ̀tọ̀ nìkan tí mo tún bá o. Níṣẹ́ lọ̀gá mi tún fún mi ní story lénìí. Kò tún fún mi lówó oṣù mi, ó tún ló di next week. Nínú owó ìdẹ́ ni mo ti rò pé máa fún yín kẹ́ lọ fún ìyá Akin lówó wọn. Ọ̀gá ẹ̀ ò sanwó. Kò sanwó. Mo dáràn. Báwo ṣe máa ṣòwò ìyá Akin? Obìnrin tí ẹ pé kì í gbọ́ kì í gbà ni. Mo dáràn. Ẹlẹ́dàá mi jọ. Ó máa dojú tì mí. Kí ló ṣẹlẹ̀? Owó ọmọ Ìbò. Ìrọ̀lẹ́ yìí ni mo dà. Ìrọ̀lẹ́. Mo dáràn. Look into my hands, hold my hands, cardigan. Olólùfẹ́ mi dúró tì mí, oh my love. You know I love
wa ti dọ̀kan, ẹ̀kú wa ti dàjọ́ sùn o. Ẹ̀mí wa ti dọ̀kan, ẹ̀rín wa ti dàjọ́ rí ọ̀kan. We are one, adọ̀kan. Hi there. Mo mọ̀ kó máa wà surprise láti rí mi. Why are you here? Mo wá rí ẹ ni. Fún kí nìyẹn o? Kí ló dé tó ṣe ń ignore calls mi látọjọ́ ẹ̀? Mo pè é, ó dẹ̀ gbé call. Yeah, because mi ò ní any reason láti gbé call ẹ ni. Anyways, má jẹ́ ká fún mi lọ́sí. Kí ló ń ṣe ẹ́ dípò? Mo ń gbé súnmọ́ ẹ látọjọ́ ẹ̀. Mo fojú sọ, mo fẹ́nu sọ, mo fi gbogbo ara sọ. Ó tiẹ̀ wọ́dọ̀ mi. Kí ló ṣe ẹ́ tó ń ṣe bí bébì báyìí? Ṣo fẹ́ sọ pé òun kò mọ̀ láìkẹ́ ẹ ni? Oh, torí ìbùkún ló ṣe ń ignore mi. Mi ò rí a big deal wà ń bẹ náà. A lè máa fẹ́ra wa and she won't know. Stop! Stop this! Do you know the meaning of what you are saying? Of course I know. Ọ̀rẹ́ girlfriend mi ni ẹ now. Ayé ń ṣerú ẹ̀ náà. Kò sí big deal nínú nǹkan tá à ń sọ ẹ̀. Fóònù ni gbogbo ẹ̀. Kí ló special ń bẹ? Ṣé torí ẹ̀ ló ṣe wá ń kẹ́mi ẹ̀gbọ́n náà sókè báyìí? Láìdé, listen and listen good. Èmi ò kí ń ṣayé o. Mi ò dẹ̀ kí ń ṣerú ẹ̀. And má ever bá mi try rubbish yẹn mọ́. Lọ́jọ́ tó bá tún try ẹ̀, màá report ẹ̀ fún ìbùkún ọ̀rẹ́ ẹ̀. Oh, I'm scared. Ẹ̀rù dẹ̀ ń bà mí ṣá. Kí ló lè tó yẹn? Kí la gbé kí lo jù? Ṣó wá tó yẹn ni? Please, leave my room. Jáde nínú yàrá mi. Mo feel pé smart guy ni ẹ. Mi ò mọ̀ pé ó sharp. Ó sharp rárá. Èmi ń gbé súnmọ́ ẹ. Ìwọ ń lé mi dànù. Ó sharp proper one bit. Okay, I'll leave. I'm leaving. Nonsense. Good riddance. But wait a minute. Irú rubbish wo lélẹ́yìí? Orí ló sọ wá pọ̀, àyànmọ́ ló yàn wá o. Ìyá àbùkù, ṣé mo pín láàárọ̀ àná ń gbà tó débí? Ó ṣa gbogbo ọjà, ó ṣa ẹ̀wà, ó ṣa ráìsì, ó ṣa gbogbo ẹ̀, ó ṣa ẹja tán. Ló sọ fún mi, ó ní tó bá di láàárọ̀ ẹ̀wà kó wá fún mi. Jẹ́ ti bá mọ̀ pé kò ó dání, màá jẹ́ kókó gbogbo ọjà tó yẹn lọ ni. Ìrọ̀lẹ́ ló ti wá rọ̀ yìí o. Ìrọ̀lẹ́ ló ti rọ̀ yìí o, mi ò tí ì rí ẹ o. Ìrọ̀lẹ́ ló ti rọ̀ o. Wo, wá kówó mi fún mi o. Kówó mi wá fún mi o. Ìyá abẹ bí èèyàn bá ti jẹ̀yìn lówó báyìí bẹ́ẹ̀ ṣe máa rán ọdún tàbí gbogbo onílẹ̀ mọ́ wákàkí kò dáa ìwọ̀nba lèèyàn máa ń bọ́ níbàárà rẹ̀ sọ̀rọ̀ mọ́ èyí tí ẹ̀kọ́ lèmi bá wá bí mo fẹ́ ra ọjà náà. ẹnu ẹ̀ yọ̀bọ̀ jọ̀bọ̀ yẹn ṣé wàá mọ̀ pé àdájú ló bọ́ wọ́ ìṣojú bí gbèsè ni nígbà tó débi lánàá ó ṣe gbogbo nǹkan ṣe ló ṣojú sùmẹ̀sùmẹ̀ bí ìyá lánàá sọ́dà kó gbogbo ọjà lórí mi ṣó fẹ́ sọ mí di onígbèsè ni ó wá ní kí n má sọ̀rọ̀ ó ní kí n má sọ̀rọ̀ ó ṣe bùlàbùlà ìwọ ní tiẹ̀ mẹ́kan kí ló kún ẹ̀. ṣé téèyàn bá jẹ mí lọ́wọ́ kí n má tó béèrè owó ni ẹ gbà mí o ẹ rà mí kalẹ̀ o ará àdúgbò. èmi mọ̀ kọ́ra yín kò tọrọ. ṣé àṣẹ nǹkan tó fẹ́ kókó. ẹ̀yin náà ní sùúrù nítorí àwọn àgbọn tẹ́jọ wà ládùúgbò káwọn máa rí yín bí ó ń wà láì subscribe wàhálà ẹ ṣáà ní sùúrù intẹ́mi tí ẹ fẹ́ rà ní wọ́n ń lálejò àwọn lẹ́nu jẹ́ mẹ́ta àwọn àlejò gborí wọlé bí wèrè ẹ fún mi gàrí ike mẹ́ta ẹ fún mi rẹsì ike mẹ́ta ẹ fún mi lẹ́wà ike mẹ́ta ṣe ẹ ní sẹ̀mó ẹ bá ń gbé 2 kg ẹ bá ń gbé 2 kg àbí 5 kg wà ní. mo ní 5 kg mo ní 2 kg mo ní 1 kg. irọ́ ọlọ́mọdé ńlá padà sí aburú ẹ fún mi 5 kg ẹ wá bá ń wá nítorí àwọn tọwọ́ bọ ní àwọn àríyọ̀ tó máa wà wálé ibi burúkú náà máa ń fẹ́ tọwọ́ bọ̀ wọ́n fẹ́ tọwọ́ bọ̀ ní pọ́ọ̀tì nítorí àwọn tọwọ́ bọ̀ ẹ bá ń wárú gbogbo ẹ̀ ló wá èlò ló ń bú dání. wàá máa wárú àti mọ́gí bóyá mo lè jẹ́ yín lówó mọ́gí ń padà wá sàn ẹ kàn bá ń ṣe gbogbo ẹ̀ papọ̀ ẹ jẹ́ kó dàbí ní 800 kí wọ́n ju ẹ lọ. èlò ló ń bú dání. 800
Àkùnrin. Ẹ̀rí olórí ibú. Olórí ibú ara nǹkan tá à ń sọ nìyẹn. Lójúmọ́ mo bá jẹ lóye kó gbé bọ́dá ní kó gbé sí mi lọ́rùn kó ní píì kó dẹ̀ pa mí. Kí ló dé? Kókó gbogbo gbá. Kí ló dé? Ṣé ẹ fẹ́ tọ́jú lọ? Ẹ̀rẹ́sẹ̀ wọ́rọ̀wọ́rọ̀ alábùkù. Ó ní kí n má bínú, ó ní kí n má sọ òrìpé lórí ibú ni ẹ́. Ó fẹ́ ra sẹ̀mó, ó fẹ́ ra gàrí, ó fẹ́ ra ẹ̀wà, ẹ̀kọ́ sẹ̀mó, ẹ̀kọ́ rú, ẹ̀rí bí dìdìrìn. Ó mú 700 naira dání. Wọ́n á sọ fún mi. 800 ẹ mọ́ parọ́ mọ́ mi. Owó tí ń tọ́pù Nàìjíríà tó tọ́lọ́ nítorí ànábì. 200 naira péré lókùn tí ó fi pé 800 mọ́ fẹ́ mi ra nǹkan mi ó bù àyà. 1000 200 naira. Owó tí ń tọ́pù Nàìjíríà ó bù àyà 800. Kí ló ṣẹlẹ̀? Ó ti jẹ bá ọmọ mi lọ́wọ́ àbílẹ̀ ni tó tún fẹ́ dá mi ní gbèsè bíi ti yá àbùkún ó rí pé olórí ibu ni ẹ alára tó tẹ ọmọ ní ọlọ́ṣẹ́ wo ra ẹ̀ látòkèdè sálẹ̀ wo wẹ́sẹ̀ ó ti rìnrìn gbogbo sílípàsì ti jẹ jáde sukùlù ọjọ́ bùnmi tó máa fẹ́ tíọ́ níbo ti olórí ibu ọlọ́run ọ̀lẹ̀ àṣẹ lọ́sàn gangan ni wọ́n tún fẹ́ gbé bọ̀ tí ẹni sùn kí ló dé wọ́n fariwo ṣe dédé. Ó sọ fún mi pé ó ti gbé bàdá ní lọ́sàn gangan. Ẹ̀rẹ́ mi sọ́ọ̀bù yẹn ti reject mi ẹni tó bá rí mi kò rí nǹkan kan o. Ẹni tí ò rí mi ò rí nǹkan kan o. Akíndé wọ́n fariwo ṣe yín ni wọ́n ṣe pẹ̀ fún ẹ̀yìn ni. Tó lé dé tẹ́ bá láǹfààní àti báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ subscribe wàhálà ni. Ẹni sùn. Olórí ibu kókó náà jọ́ bùnmi olóòṣì. Kánikẹ́mi àti yín kájọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kájọ mọ́ bẹ̀rẹ̀ sí ní pariwo báyìí. Ẹ̀yin tó pé ẹ̀mí yóò gùn nípa kájọ ọ̀rọ̀ dọ́ra ẹni long life and prosperity. Kọ́kọ́ tẹ fẹ́ mi 1 minute kíkan fi balance pẹ̀lú yín. Gbogbo orí yín ti mú mi kíkan fi straight ẹ̀ padà. Kíkan fún yín 1 minute. Ìyálàyà ò ní cancer prosperity. Cancer prosperity àbí kí ló ìyálàyà ò ní ní olórí burúkú olè. Ẹ̀yin kan kọ́kọ́ fún mi 1 minute kí n fi balance pẹ̀lú yín. Ìṣẹ́jú kan péré tí n kàn sọ̀rọ̀ sí yín lásán. Tó bá yà wá pọ́ sí ògiri wa mo lè wà á láàmú gbogbo ìyá àrígbó dẹ̀ ṣe lórí ibu. Ẹ lè jálọ àlùkí àwọn tí mo lè fọ̀rọ̀ já ọ̀run yín lè jáwé ọ̀run tán. Olè ara ti ta kòró lè ọ̀rọ̀ já ọ̀run yín dànù. Ní tó wù mí bá kalẹ̀ ẹ fún mi o ẹ jọ o ó dà tí wọ́n ní mi ò rajà mọ́ ṣe fẹ́ mú mi ni. Tàbí kẹ́ ẹ rọ́gbẹ̀ dànù kí ló dé wọ́n fi ṣe yín ni ṣé ìjà wèrè tárí yọ̀ ń dùn mọ́ta ni ó yọ̀ yàn kù. Kí ló dé? Ẹ san owó mi fún mi. Àwọn tọ́wọ́ bọ̀ yín gbọ́dọ̀ wọ́n máa pọ̀ ọ̀pọ̀ tù. Ṣé ẹnìkan ni kó ṣe fún gbèsè fún yín ni? Ẹ̀yin nìkan náà ni. Tẹ bá ti fẹ́ gbẹ̀rùn ẹ̀bẹ̀ máa ṣojú àánú ṣùgbọ́n tẹ bá ti wáyé tẹ máa dá lágbára. Kí ni wàhálà orí burúkú náà? Ṣé ẹ̀yàn ṣépè gbèsè fún yín ni? Ìrandíran yín gbèsè ní ṣáá. Ó ṣe ká kí ló dé? Wọ́n ti ròyìn fún mi. Ẹ gbọ́dọ̀ sanwó tèmi fún mi ni. Ẹ sanwó mi fún mi o tẹ́ bá fẹ́ wàhálà. Ìrandíran yín gbèsè ni ó fún mi gbèsè wẹ̀yìn ni. Kí ló dé náà? Ó ṣépè gbèsè fún yín ni. Mo gbọ́dọ̀ gba owó mi ni. Má gba owó mi mo sọ fún yín yẹn mi ò tí ì rí nǹkan tí mo má gbà ni. Ẹ má bá mi sọ wọ́n dáadáa orí burúkú jáde ẹ jákòó lórí àgọ́ fún mi jáde ó ṣépè wẹ̀ Sister. Sister. It's a beautiful thing. Sister. 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 Hello. Oh, ẹ má bínú. Mo ń gbọ́ orin ni ò jẹ́ kí n gbọ́ yín. It's all right. Inú mi dùn pé Yorùbá ni. I'm sorry I will take some minutes out of your time. Iyọlá lorúkọ mi. Ṣé mo lè mọ orúkọ tiẹ̀? Why? Sherry, ìyẹn ò ní lè possible because mi ò like máa sọ orúkọ mi fún strangers. Exactly my point. Torí mi ò fẹ́ jẹ́ strangers yẹ, òun ló jẹ́ kí n béèrè orúkọ ẹ̀. Ẹ wo ẹ má bínú actually mo ń kánjú ni so mi ò ní enough time fún yín. Sorry. Sister. Wọ́n ní ìfẹ́ kò sí láyé mọ́ òpó ti bómi lọ. Wọ́n ní pé kárẹ́ ní bá mi lókun pé kò sọ́rẹ́ mọ́. Ọmọ tó túbọ̀ fara balẹ̀ dáadáa rí mọ́. Àìrí wọ́n gbọ́ rere láìrọ̀ bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. Àbùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. Ọ̀rẹ́ mi ó ti bínú. Má bínú. Mo ṣe ní bínú. Látẹ̀kàn you kept me waiting. Má bínú wo ibi tí mo lọ ní mi tètè ṣe tó ń bẹ̀ ni. Wo jáwọlé ká lọ arrange. Arrange kí ni? Ìyẹn máa dọ̀la o. Kí ló dé? Now, àǹtí mi ló pè mí wọ́n ní kí n sáré wá bá wọn lé ń sìn. Ipe because àwọn ṣẹ̀ ní àwọn ọjà kan ni. Mo dẹ̀ ti ní àwọn tó fẹ́ rà. So I have to rush home. Okay, so ó dọ̀la àbí? Ọ̀la. Jẹ́ ń sìn. Má worry. Okay, take care, ṣùgbọ́n. Bye. Look into my hands, hold my hands, Kadikan. Olólùfẹ́ mi dúró tì mí, you're my love. You know I love you,
Sister. Sister. Hello. Hi. Sister, ṣé mo lè sáré rí yín? Remy. Ẹ jọ̀ọ́ ṣé kò sí o? No, kò sí. Mo need assistance yín fún kankan ni. Assistance. Okay. Lady tẹ́jọ́ sọ̀rọ̀ tán sìn, báwo lẹ ṣe jọ jẹ́ síra yín? Ibukun. Ibukun is my friend. My very good friend. Oh, that means you are the right person to talk to about her. Ṣé kò sí o? Ṣé kò ṣe pé ṣẹ́yìn? Because Ibukun tẹ́ ń wò yẹn, ó burú díẹ̀ o. No, kò ṣe mí o. Actually, òun gangan ni mo tẹ̀ débi. Mo like ẹ ni, and I want to get close to her. But gbogbo bí mo ṣe ń bá sọ̀rọ̀ kò fún mi ní attention. Mo ní ìdí ẹ̀pẹ̀ fún kankan ni. Tó bá dé lè ṣe fún mi, inú mi á dùn gan. Èmi náà dẹ̀ ready láti ṣe anything tó bá fẹ́ fún ẹ. Help. Okay, Esono, let's see if I can do it. Mo fẹ́ kó assist me láti get closer to your friend. Like I said, if you do that for me, anything tó bá fẹ́ máa ṣe fún ẹ. Ṣé kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Okay. Ọlọ́run á fún wa ṣe. Oh, thanks so much. You're welcome. O ṣé gan. Yeah. Iyọlá lorúkọ tèmi. Kí lorúkọ tiẹ̀? Olaide. Oh, beautiful name. Yeah, pleased to meet you. Jọ̀ọ́ bá mi fi léyìí. Bá mi fi gé cap. Thank you very much. Bye. Orí ló sọ wá pọ̀, àyànmọ́ ló yàn wá o. Ayé ọkọ̀. Hello? My name is Ayo Olaiya Danes. Èmi ni mo dé dúró ní along Jiwot Road lẹ́ni. I will make a just sọ̀rọ̀ there. Ìdùnnú. Báwo ni bàbá yìí ṣe mọ nọ́mbà mi? Ibo ló ti rí? Àwọn ìjà mi kúrò lórí aago ní ṣá. Ó ti láago pa. Boy yìí again. Ta lẹni náà? Bọ́bọ́ ọ̀dẹ̀ kan máa ní o. Àti bí ìjẹta ló ti ń disturb. Òun fẹ́ mi. Mo dẹ̀ sọ pé kò jọ́. Mi náà torí gbọ́dọ̀ pé torí owó ti wà lọ́wọ́ ẹ̀. Òun máa fi yẹn mú mi. Kò dẹ̀ possible. Kò lè work. Ó ní bọ̀bọ́ náà lówó lọ́wọ́. Yeah, I think he's rich. Now, ìwọ náà tẹ̀ try láti listen sí nǹkan tó fẹ́ sọ now. Jọ kí ló ti fẹ́ sọ? Ju pé òun like mi, òun fẹ́ mi lọ. Ṣé nǹkan míì tún wà tó fẹ́ sọ? Wá tiẹ̀ ṣe farabalẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. After all, you ain't married. Lẹ́nu ẹ̀ Láìdé. Lẹ́nu ẹ̀. Jọ ibo ni kí n fi Dípọ̀ sí? Dípọ̀ bíi ti báwo? À ń sọ̀rọ̀ olówó, ò ń sọ̀rọ̀ Dípọ̀. Kí ni Dípọ̀ ní tó fẹ́ offer ẹ ju I love you tó ti ń sọ náà látijọ́ ìlọ? Ọ̀gbẹ́ni, ó jẹ́ jára ẹ. Wake up. Kò sọ jí ayé ẹ kò yé jókòó ti sùúrù lérè òṣì. Ó dá Mrs. Adviser ẹ ṣe mi ò ní interest ṣó bó ṣe wò mí mi ò lè double date mi ò ṣe rí mi ò dẹ̀ lè bẹ̀lẹ̀ ń sìn. Tó bá double date lẹ́rọ̀ wá double date lẹ́nu Ọlọ́run ní sórí ẹ lórí ìyá. Àmì ò ṣe. Mommy. Mom. Láìdé. Erama. Báwo ni ọkọ mi? Fine, thank you. Ṣé dáadáa ni? Adúpẹ́ fọ́lọ́run. Ṣé ń kọ́? Adúpẹ́. Àmàrà ilé náà ń kọ́. Adúpẹ́ fọ́lọ́run. A máa rí ẹlé nìkẹ́. Ọ̀rẹ́ ò máa ti dé láti ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni mà, n mọ̀ pé kò tí ì lè dé. Mo ti pé kí n tó máa bọ̀. Mọ́mì, ìbùkún kan ni mo wá rí o. Ẹ̀yin ni mo wá rí. Èmi. Bẹ́ẹ̀ ni mà.
Ṣé kò sí ọkọ? Kó má bàa sí ni. Ma. Mọ́mì. Ọ̀rọ̀ ìbùkún ni mo wá rí yín fún. Ṣẹ́rí, èmi àti ìbùkún lóòótọ́ ọ̀rẹ́ ni wá. Ọ̀rẹ́ wa dẹ̀ ti jìn débi wípé a ti di ọmọ ìyá. Tún náà ọkọ mi. Ṣé kìí ṣe pé ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ ń jà? Ọlọ́run ò jẹ́. Mọ́mì, ọ̀rẹ́ mi àti ìbùkún ó ti jìn débi wípé a ti di ọmọ ìyá. Which means mi ò lè rí oríire ńlẹ̀ kí n má ti sè. Mọ́mì, ìbùkún sọ̀rọ̀ bọ̀bọ̀ kan fún mi. Ó ló ask òun out. Àmọ́ ṣe ni ìbùkún fárígá. Ó ní Dípọ̀ yẹn ni o. Òun lòun máa bá lọ. Òun ò lè fọ́kùnrin kankan àfi Dípọ̀. Mọ́mì, ṣé Dípọ̀ tí ò níṣẹ́ gidi kan lọ́wọ́ tó máa fi tọ́jú ìyàwó débi pé ó fẹ́ tọ́jú yín? Mọ́mì, ṣe bó rin ọmọ bàbá ta níṣẹ́ wò làwọn àgbà máa ń kọ́. Ọkọ mi, iṣẹ́ ò wù mí, iṣẹ́ ò gbélé dá mi. Bí ó ṣe wù mí náà ni ò ṣe tọ́ sọ́mọ mi náà, kò dé tọ́ síwọ náà. Mọ́mì, according to ìbùkún, bọ̀bọ̀ yẹn ní owó lọ́wọ́ gan. And this is an opportunity for you to be rich for life. Ẹ má jẹ́ kó miss ẹ. Mọ́mì, ẹ má jẹ́ kí ìbùkún miss opportunity yìí. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Kò jù bẹ́ẹ̀ lọ, mọ́mì. Máa bá sọ. Kò ṣe ọkọ mi. Sórí bó ṣe ń ṣe ní ọ̀rọ̀ gidi ṣe máa ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Má bá sọ. Tó bá dé mi gan abà sọ náà jẹ́ kó gbọ́. Ṣùgbọ́n o ṣeun ọkọ mi. Tẹ̀ náà dáa. Lágbára Ọlọ́run ò ní gbégun eléegun. Ò ní ṣíléyà. O ṣe ọkọ mi. Tẹ̀ náà dáa. Ìbùkún Olúwa, jẹ́ kí n kúkú gbé ẹ lọ sí Itri. Itri kẹ̀. Ṣé mo sọ pé kò sówó kankan lọ́wọ́ ẹ̀? Mo ṣì ní change díẹ̀ lọ́wọ́. Ó dà, change tó ní àtó èlò. Mo ní 2,650 lọ́wọ́. So why do you fẹ́ ka waste ẹ̀? Ó dà, o ṣe kúkú kó yẹn fún mi. Kémi bẹ́ẹ̀ ṣe still kí ni bẹ́ẹ̀ ṣe white rice at least that will sustain you for some time. Wow, that's very thoughtful of you. Thank you. Thank you. Ó dà gbé fún mi. Hey, mo wá dárùn lọ́wọ́ bọ̀bọ̀ lówó bóyì kẹ́. Bóyì yẹn tí mo sọ fún ẹ náà tún ni o. Ọlọ́mọ má jẹ́ kí bọ̀bọ̀ yìí fi kọ́ ọ̀pá mi kẹ́. Àbí dandan ló fi fẹ́ yàwó ni. O tẹ̀ mọ́kọ́ tí mo rọ̀. Bóyá kí n gbé kọ̀ yẹn kí n ṣépè fún. No, you don't need that. That would be too childish of you. Fi sílẹ̀ kó máa disturb rẹ̀. Tó bá ti rí pé o gbé kọ́ lòun, òun náà ni ò ní pè é mọ́. Okay. By the way, báwo ló ṣe rí number in the first place? Ọkọ mi, kò yé mi náà. Kò yé mi rárá. Di gbogbo ṣe ń bí mi yìí gan, mi ò láì díà. Okay, 2005 rẹ̀. Ogun 150. Okay. Àbí kí n kó wẹ̀lẹ̀? No, ilé ìgún, ó máa ṣe enough still. Thank you so much. Okay, darling. That's my girl. Tí o jẹ́ sáré lọ ra àwọn nǹkan tí mo bá. Máa rẹ̀, máa ti bẹ́ẹ̀ fọ pot kó tó dé. Ẹni ni máa gbowó mi. Ìyá Akin. Wo? Ìyá Akin. Ìyá Akin ẹjọ́ mo fọlọ́run bàbá yín. Mo mọ̀ pé ó ti yẹ kí n ti wá sanwó yẹn. Wo mo fọlọ́run bàbá yín. Ẹ fún mi títí di ìrọ̀lẹ́ ọ̀la. Má bẹ̀ mí níbẹ̀ òṣì o. Kó o wọlé kó o lọ fún mi lọ́wọ́ mi ni. Má bẹ̀ mí o. Bó ṣe máa ń bẹ̀ mí ní gbogbo wa tó dáná ọ̀la nìyẹn. Wọ́n wọlé kó fún mi lọ́wọ́ mi. Bó fún mi lọ́wọ́ mi mi ò yẹ ẹsẹ̀ padà mí lẹ́nu. Kò sí gómìnà tó lè lé mi kúrò mi lẹ́nu. Tó bá fún mi lọ́wọ́ mi. Wọlé lọ. Kò sówó lè. Ẹ fún mi títí ọ̀la. Bó ṣe máa sọ ní gbogbo ìgbà nìyẹn. Ṣé o mọ̀ pé ìgbà tí mo débi? Ó ní kí n jọ tó bá ti jọ Friday wà á kó wọn wá fún mi. Dúró mo bí ọ ní ìbéèrè kí lè mí? Kí lè ní fẹ́nu ẹ sọ̀rọ̀? Inú ló yẹ kí n kó wá. Ọmọ pé ní ni Monday. Ó dẹ̀ ìwọ náà wá kà láti Friday, Saturday, Sunday, Monday. Ìgbà bá mi! Ṣàgídí lèèyàn fi jẹun ní. Wò bó ṣe rí. Ẹni bá rí ẹ bó ṣe rí tó lómi lára látòkèdè sálẹ̀ wọ́n ni mọ̀ pé ní gbèsè ayé àtọ́nú ni ẹ́. Ó
ó lè sọ mí di kó gbá wọlé bó ṣe ṣe ìyá àbèjì tó jẹ́ pé gbogbo ọjà ẹ̀ ló jẹ́rú. tí ìyá àbèjì di kó gbá wọlé tí ọ̀rọ̀ jàtà tí gbogbo èèyàn wá ń yẹ̀yẹ́. wọ́n máa fún mi lọ́wọ́ lẹ́ni máa fún mi lọ́wọ́ kó wọ́n mi lọ́ni. ìgbà mi ìyá kí lóòótọ́ ẹ̀wọ̀n ẹ má bínú. báwo ṣe lọ lára mi àwọn ni mo fẹ́ gbà. tó bá dọ̀la inú burúkú ò ní bí yẹn jọ ewu tó bá dọ̀la máa kó wá bá yín ṣọ́ọ̀bù máa kó wá. sọ́ọ̀rì wájú mi dáadáa kò ká ìlà tó wà lójú mi tí ilé ọ̀nà bá mọ́ tó bá bí ẹ̀dá tó bá kó omi wá pàdánù pàdánù. máa kó wá. ẹlẹ́lẹ́jà onígbèsè. Love is a beautiful thing. Can you see? Nígbà òjò, nígbà ẹ̀rùn, ṣó máa dúró tì mí. Ìfẹ́. Mi ìfẹ́ kẹ́ ẹ ronú. Mo máa wá gbogbo ọ̀nà láti fi rí owó tá a máa san fún máa ẹ̀. Ibo ló wá ti fẹ́ rí owó tó fẹ́ fún wọn? Wọ́n máa wá náà ni. Wọ́n wá ní o. Wọ́n máa wá. Ìwọ ló kàn òun kó máa fìyà jẹra ẹ̀. Ká ní pé wọ́n ti gbọ́ ni tó ti fẹ́ bọ̀bọ̀ olówó yẹn. Àwọn problem kéékèèké tó ń rí ò ní máa rí. Don't even go there. Don't even go there. Má ìkínú bí mi o, má dá yẹn sílẹ̀. Mọ́mì, ẹ má bínú, ẹ má ṣe bó ti fẹ́ máa lọ. Ajá máa lọ. Bóyá máa máa ṣorí kúkú nìyẹn tó ní gbọ́. Mọ́mì ó dàárọ̀ mà. Kí ló ṣẹlẹ̀? Ta lélẹ̀? Kí ló ń wá kiri? Báwo ló ṣe mọ bí? Kí ló sọ̀rọ̀ lọ́wọ́ tó ń wá kiri? Take it easy. Take what easy? Mo ní báwo ló ṣe mọ lémi? Mo sọ fún kí n take it easy. Take what easy? Ìbùkún. Who is he? Ṣé bọ́mọ̀ tí mo máa sọ fún ẹyẹ ni? Kí tẹ̀ ló korúkọ ara ẹ̀ náà? Easy. Òun ni. Leave my house. Mr. Iyi, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o, sister. Èmi ni Ọláìdé, ọ̀rẹ́ Ìbùkún. Ó ti máa ń sọ̀rọ̀ yín fún mi tipẹ́. Pleased to meet you. The pleasure is mine. Ẹ má bínú sí Ìbùkún torí bó ṣe ń ṣe yẹn. Inú ń bí lọ́wọ́ tẹ́lẹ̀ ni. Láìdé. It's okay. Okay, now you can leave. Leave my house. Take it easy. Hey, go to the Lord. Oh, there, Rora. I said, leave my house. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ ma. Ariwo ẹ̀ ni mo gbọ́ tí mo fi bọ́ta. Mọ́mì Ìbùkún ni. Mọ́mì Ìbùkún. Ẹ kálẹ́ ma. Ẹ mà kálẹ́ o, bàbá. Yes ma. Kí ló ṣẹlẹ̀ ọkọ mi? Mọ́mì ẹ má dá Bùkún lóhùn. Ó dẹ̀ ń fariwo lé àlejò ẹ̀ lọ. Wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ rárá. Wọ́n pariwo má lè jọ rẹ̀. Bàbá mi jọ má bínú inú ló ń bí o. Inú ló ṣe gbọ́. Mo understand ma. Èmi fẹ́ wọlé lọ. Wọ́n pariwo má lè jọ rẹ̀. Ṣùgbọ́n jẹ́jẹ́. Ẹ dúró náà ma, ẹ má ti wọlé lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi manager ma. Èmi nìkan tán. Ẹ bá ṣe ọmọ ojú pa ìgbà. Ó máa mara láàánú sẹ́yìn náà. Àmín ma. Ẹ ṣeun o, kò ní tọ́lẹ̀ lágbára Ọlọ́run. Àmín ma. Mọ́mì wọ́n fún yín ni, ẹ̀yin lẹ ní. Èmi nìkan tán. Ẹ má jà o, ẹ má jà ṣe gbọ́. Yes ma. Má pariwo mọ́ ọkọ rẹ̀. Mọ́mì. Wọ́n fún mi ni. Ẹ ṣe gan. Oríṣiríṣi so ìwọ àti mọ́mì oríṣiríṣi drama lẹ́wọ́n ṣe lójú mi bíbá kò tiẹ̀ sí wàhálà please leave.
Leave. Mo rí pé wrong time ni mo wá. I will check back some other time. Okay, sir. Ṣé mo lè ní digital? No problem. So that if I'm pretty o bá gbé, màá lè get it through. Why? Èmi á gbé phone èmi ò ṣọ̀rẹ́ mi alágídí. Here. All right. Yeah. Thanks so much. You're welcome. All right, sir. Bye. Ó dàbọ̀, sir. Ẹ ṣé gan ni, sir. Ìbùkún, kí ló máa ń ṣe ẹ náà? Kó ló máa mú lé kókó tó máa fi ṣagídí. Ó dàbọ̀. Ọlọ́run aṣọ ẹ délé. Kí ló dé ìgbowó yẹn lọ́wọ́ bọ̀bọ̀ yẹn? Mi ò lágbẹ̀ẹ́ ìgbowó yẹn o. Mi ò láìkẹ̀ náà. Ẹ ṣe máa gbà. Àìlówó lọ́wọ́ wa ò mí pé ká wá di elébi náà. Ọkọ mi. Ó dùn mí o. Ó dùn mí o. Jọ̀ọ́ má bínú. Má jẹ́ kó dùn ẹ́. Condition ló jẹ́ kémi náà gbà. Ọ̀la ni mo dá fún ìyá Akin. Mo ṣàrí bó ṣe pariwo mọ́ mi. Ọmọ Ìgbò náà wà ń bẹ̀. Màá fún lówó lọ́la. Ìyá Múrí náà. Iná lẹ́sìn tàbá dẹ̀ sàn wọ́n ló máa wá já lọ́la. Wọ́n ló jẹ́ kí n gbà á. Èmi kò ní gbàgbọ́ wípé Ọlọ́run dídì rán ọmọkùnrin yẹn wá láti wá ṣe mí lóore ni. Má bínú ọkọ mi. Jọ̀ọ́ ṣùgbọ́n ìwọ náà wò ju ìyá Akin 4,000 lówó tiẹ̀. 3,000 ọmọ Ìgbò. No. 4,500 máa ní tọmọ Ìgbò. 4,500 ọmọ Ìgbò. Ìyá Múrí 2,000. A máa sanwó ná ìyẹn 1,000. Kò sóúnjẹ ńlé. A lọ wọn gàrí. Bàbá wọn gàrí 1,000. They say love is blind. Wọ́n ní ìfẹ́ fojú. But love is the only thing that can see the hearts through the eyes. Wọ́n ní ìfẹ́ kò sí láì. But mi ò mọ̀ pé mo act tó bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀yin gan fúnra yín, actor ayé nìyí. Ẹ tún wá pàdé actor. Kò tiẹ̀ lè ever suspect pa ti meet rẹ̀. Níbo? Kò lè ever suspect. Ó mọ̀ kan tó máa ṣẹlẹ̀ báyìí. Make sure pé o kúṣẹ́ sí lórí dáadáa. At the end of the day, kò jẹ́ tèmi. Ẹ tún nù. You don't have to worry about that. Tí yín ló máa ṣe last. Kò ní choice. Bámidélé mi. All this for me. Ìwọ ṣáà make sure pé òun ṣe nǹkan tí mo fẹ́. You'll be surprised pẹ̀lú nǹkan tí mo máa ṣe padà fún ẹ. Ẹ ṣé gan-an ni. Mo really appreciate it. You're welcome. God bless you. Amen. Okay. Yeah, I'm fine. Wo, Ìbùkún. You should know we are like sisters now. Of course. Mi ò dẹ̀ lè rí nǹkan tí ò dánlẹ̀ kí ní kókó sí. See, it's high time tó máa fi bọ̀bọ̀ dípò ilẹ̀. Kó move on pẹ̀lú life ẹ̀. Tí ẹ try láti fún Iyọlá ní chance. See, he's not only rich, he's nice and he loves you. Interesting. Ó ṣe kaka dọ́gbọ́n kan. Ìwọ ò ṣe kúkú fẹ́. Yes, ìwọ ò ṣe kúkú fẹ́ yìí. Àbí ṣé orí tiẹ̀ ó kan ọkùnrin tó lówó, ọkùnrin tó nice, ọkùnrin tó lovely. Mo dáṣe.
torí mi ò wọkọ̀. Ìwọ ló mọ̀, sórí, ìwọ ló kọ́kọ́ rí, ìwọ ló mọ̀, ìwọ ló kọ́kọ́ mọ̀, so mo dé jọ Láìdé mi fẹ́ wàhálà jọ tójú Ọlọ́run mo fi bẹ̀ ẹ́. Má bá mi rojọ́ yìí mọ́, má bá mi sọ̀rọ̀ yìí mọ́, mi ò ní interest nìyẹn. Tó bá ké lára fẹ́, ṣé mo sọ fẹ́ kí mò ń wọkọ̀ dàbí mi lẹ́yìn tí mò ń fẹ́ ni? Mo dáṣẹ́. Sórí, the best advice ni mo ti fún ẹ yẹn. O ṣe? Àmọ́ ò ní gbọ́, ò ní gbà, orí kíkún ìṣáá ni. O ṣe? Bóyá dandan ni, mo ní mi ní interest. Yẹ ti ń bribe ẹ. DIP. Jíbọ́lá, kí ló ṣẹlẹ̀? Bí ló wà? Mẹ́ni, ó ti gbé nǹkan gbẹ̀yìn e. Bíi ti báwo? Eré alẹ́ àwọn bùkún mi mo ti ń bọ̀. O lè believe kan tí mo rí. Kí ló rí? Mo ní bùkún mi pẹ̀lú bọ̀bọ̀ kan. Ọjọ́ ń sọ̀rọ̀ wájú lé wọn. Wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí báyìí ni. Bí pé kankan wà láàbí kan fẹ́ra wọn. Gbà mí lè fún ẹ lófo. Gbà bẹ́ẹ̀. Wọ́n fẹ́ra wọn ti bọ̀bọ̀ yẹn. Ẹ bá mi manage. Má ṣe ìyọnu, ó máa jẹ́ ojoojúmọ́. Ó ṣe. Ó jẹ́ ọmọ ní bá. Ó ṣe o, ọ̀nà á máa là sí rere lágbára Ọlọ́run. Ó ṣe mo dúpẹ́. Èmi á wà nílé náà, ṣe gbọ́. All right. Wo, let me tell you something. Má rò pé torí pé o ti ń fún mọ́ sí mi lówó, ìyẹn máa fún ẹ ní space àbí ló fún ẹ ní mind pé bóyá pé mo máa fẹ́ ẹ. Mi ò lè fẹ́ ẹ, mo dẹ̀ ti sọ fún ẹ. I am not interested. Ṣó ti gbọ́? Ìbùkún tí ẹ máa ní sùúrù. Sùúrù òṣìwò. Kí ló máa ń wá kiri gan-an? Well done. Bravo. Dípò ta ló ń pè? Pé ẹ má súnmọ́ mi. So rubbish tó ń ṣe rè. So ọ̀tọ̀ ni gbogbo nǹkan tí mò ń gbọ́. No what? It's not what you It's okay. So gbogbo òṣì tó ń ṣe rè. Gbogbo ìranù tó ń ṣe rè. Òṣì ẹ tiẹ̀ tún ní backup. Kò ń ṣe pé bóyá ò lọ pàdé ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ títì. Ó gbé wá sílé yín ni. Kò ń ṣe nǹkan tó ń bọ̀. Kò ń ṣe kí ni? It's not what? You are a disappointment. Dípò. Oníranù ni ẹ. And you, Mr. Money Misroad, olè olójú kòkòrò, olówó gbọ́dọ̀ ń ṣílẹ̀kùn fọlẹ̀, ọbẹ̀ fọ́ lábàtà, sómi ló rògbò mú kú ni. Ọ̀rọ̀ ọmọ tó dẹ báyìí, o mọ̀ pé ó máa léèyàn kan tó ń tọ́jú ẹ̀ láàárọ̀ tó ń tọ́jú ẹ̀ lọ́sàn-án. Ṣé o mọ̀ pé ó léèyàn kan tó jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn láti bẹ̀rẹ̀? Ṣé nítorí gbogbo blibli, nítorí àwọn glasses tẹ lọ fògùn gbà yìí? Ó wá fẹ́ máa fi hàn oppress mi. Torí ẹ ló lérò pé kò lè wá kó gbọmọ lọ́wọ́ mi. You are nothing. Absolutely nothing. Ibukun, don't dare me. And do not come closer to me. Keep quiet. I am highly disappointed in you. Asoniranu ni ẹ. Aṣaṣẹ́wó ni ẹ. Àṣé olè. Nǹkan tó ń dán ló ń wù ẹ́ lójú. Wọ́n máa parọ́ fún mi. Èmi náà rò bí mo ti ríyàn. Mo ń pariwo iyọ̀ ayé mi. Ìdùnnú mi. Àṣé ewúro ni ẹ. Àṣé ìkorò ni ẹ. Ọlọ́run á dá láàrin mi àti ẹ. Olè ni ẹ. Ọ̀lẹ ni ẹ. Aṣẹ́wó ni ẹ. Leave the road. Olè. Dípò kó ṣe olójú kòkòrò. Dípò. Oya, leave her. Leave my house. Ó tún ṣe ìdúró síbẹ̀. Kúrò let me leave my house. Shameless man. No, wait, just go. Oh. Shameless man. Ṣé mo ti dá wà lálẹ́? Olówó sí. Mami.
ẹ ti rí wàhálà tẹ̀dá sílẹ̀ ṣe ẹ ti rí ẹ ti rí wàhálà tẹ̀dá sílẹ̀. Olóòdì jẹ́ kẹ́jẹ́ mi sọ fún pé kẹ́yẹ́ gbowó lọ́wọ́ bọ̀bọ́ yìí ni dípò débi báyìí sí ó rí ó bínú lọ kí ló fẹ́ kí n ṣe. Farabalẹ̀ ọkọ mi jókòó jẹ́ kí n ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún ẹ. Mo lè fẹ́ kí n ṣe é sí ẹ báwo ni fẹ́ bẹ̀ sí báwo ni fẹ́ bẹ̀ ẹ́. Àṣàbí mi ò fẹ́ kó máa wò mí gẹ́gẹ́ bí ìyá òṣì àbí ìyá alátẹnujẹ. Bẹ́ẹ̀ kọ́ abiyamọ gidi ni mí. Èmi mọ̀ wípé o ò fẹ́ fẹ́ iyì. Bẹ́ẹ̀ ni èmi gan ò fọwọ́ sí pípé dandan kò fẹ́. Nítorí wọ́n ní àkímọkọmọ ká tún máa lẹ̀ ní Yorùbá wa máa ń sọ. Gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe máa ń ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ pé condition ló jẹ́ kí n máa gba owó tí mò ń gbà lọ́wọ́ èyí. Ìwọ náà wo owó tó fún mi sìn. Màá mú lára ẹ̀, màá fi sanwó ilé wa. Nítorí owó ilé ti due. Ó dẹ̀ mọ́rú landlord ta ní pé kò ń gbọ́ kí n gbà ni kó tó bẹ̀rẹ̀ sí ní embarrass wa ni. Ọkọ mi ìdí nìyẹn tí mo fi ń gba gbogbo owó tó ń fún mi. Ìwọ náà wò ó látìgbà tí yìí ti ń wá sínú ilé kó wá bá mi pé òun fẹ́ fẹ́ ẹ. Gbogbo gan náà dẹ̀ sọ fún mi pé ó fẹ́ fẹ́. Ọkọ mi dípò la mọ̀ òun ni mo fọwọ́ sí òun ni mo fẹsẹ̀ sí òun ni mo fi gbogbo ara mi sí. Ọdún ó lè má lówó lọ́wọ́ nísìn àmọ́ èmi mọ̀ wípé ọjọ́ ọ̀la ẹ̀ máa dáa. Ọmọ kan tó máa ṣe mo fẹ́ kó gbéra ńsìn kó lọ sílé Dípọ̀ lọ ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún. Tó bá wá rú lójú o sọ fún pé mo ní kó wá bá mi èmi gan á tún ṣàlàyé fún ní ọkọ mi. Àní rí wàhálà ní ọkọ mi ó yá wá tètè lọ. Ẹ jẹ́ ń change aṣọ mi. Ọ̀gá ló pààrọ̀ aṣọ. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí mi ò lè máa parọ́ fún ẹ náà. Kò sí kókó láàrin mi àti bọ̀bọ́ yìí. Lóòótọ́ ni ó lóun fẹ́ fẹ́ mi ló dé ń lé mi kiri àmọ́ mi ò gbà fún. And gbogbo kíní náà ni mo explain fún wọn fún rẹ. And God bear me witness, I've always been honest with you. I've been honest with you. Nítorí Ọlọ́run ó dé believe me. I don't have anything to do with this guy. Dípò, ṣé o trust me? Bí mo ṣe ń wo ọmọ ìbùkún yẹn ó dàbí pé mo fẹ́ trust ẹ díẹ̀. Ó dàbí pé ọmọ yẹn dàbí pé wọ́n ń tì ní ó fẹ́ ríù díẹ̀. Má bínú pé mo ń gbé òbọ̀ ọmọ yẹn ó dàbí pé ó fẹ́ ríù díẹ̀ torí àwọn kan tó sọ fún mi pé nígbà tó wá bẹ́ẹ̀ tó ṣàlàyé fún ẹ yẹn ó jẹ́ kí n máa reason wípé wọ́n ń ti ọmọ yẹn ni ìdí tí àpò jẹ́ bí ìyá àbí ọ̀rẹ́ yẹn ni wọ́n máa tì gbà mo lè fún ọ lófo. Mo rò bẹ́ẹ̀ ṣá. Wọ́n ti ọmọ yẹn ní gbà wọ́n ti ni ó lè wá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ yẹn o àbí mọ́mí ẹ̀ nínú kan náà méjì lè máa ti ọmọ yẹn gbà bẹ́ẹ̀ náà mo lè fún ẹ lófo mo máa sọ fún ẹ náà wọ́n á double thinking ẹ̀ wọ́n á máa ronú bí ọkùnrin dáadáa wọ́n ti ni àkọ́ gbójú náà ló ti yẹ wá ti bẹ̀ ti yẹ máa double thinking ẹ̀. Okay. Mo ní láti forgive ẹni. Gbogbo bó ṣe wá bẹ̀ mí náà inú mi ò dùn rárá so mo ní láti forgive ẹ. Ó bẹ́tà bó ṣe forgive ẹ ó ti yẹ ọmọ yẹn gan-an kọ́ ló ń wà ẹ́ wọ́n kó sí lórí ní gbàgbé gbà bẹ́ẹ̀ má sọ fún ọ náà double your thinking now ṣé o mọ̀ ní jáwé sóbì ẹ̀ kò ṣe bí ọkùnrin. It's a love ọmọ yìí. Momo. I cannot even think straight anymore. Momo, never boy. Ó yá àti rí. I can't think straight. Ìbò ló sì ń sọ.
Sálọ́balọ́ba. Sálọ́balọ́ba. Gbàgbé. Òun náà fọ́ náà, òun náà fọ́ fún ẹ. Ìbùkún. Ṣó mọ̀ pé disappoint me. Kí ni mo ṣe? Uncle Iyọlá fẹjọ́ ẹ̀sùn mi. Kí ló ní mo ṣe o? Wọ́n sọ bó ṣe embarrass àwọn nígbà tó wá sílé yín. Ó dáa, jọ nítorí Ọlọ́run. Bá mi sọ fún Iyọlá pé tí kò bá fẹ́ kí n continue láti máa embarrass ẹ, tell him to leave me alone. Ṣé dandan ni? Òkùnkùn kí n gbọ́nrọ̀. Akúnbá ẹ sọ bẹ́ẹ̀ ló ń kọ tí kú. Ọlọ́run òkùnkùn ní sórí ẹ̀ lórí ìyà. Àmì o, àmì Ọlọ́run ní ṣe tèmi níyà, bọ́jọ́ nítorí Ọlọ́run. Bá mi bẹ̀ ń pé kó fi mí lọ́rùn sílẹ̀. Mi ò ní tẹ̀ ṣe dandan ni. Àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni. Wo mo ti ń lọ jàre. Ó dà mo ti gbọ́. Ó dàbọ̀. Ó dàbọ̀. Mi mọ̀ bóyá ti pa ni. Ìwọ ọmọ yìí. Ìwọ ló mọ̀. Akúnbẹ́ ẹ sọ́nà òkú ní gbọ́. Ìbùkún, mo máa ní nǹkan tí mo fẹ́ sọ fún mọ́mì. Kí ni? Sórí uncle mi kan, àbúrò dáàdì mi ni. London ni wọ́n ń gbé tẹ́lẹ̀. Not too long tán dé sí Nàìjíríà. In fact, kò tí ju bí i 2 months gan lọ tèmi àti wọn gan ṣẹ̀ṣẹ̀ pàdé. So wọ́n wá fẹ́ ṣe birthday. Ṣé dẹ̀ mọ̀ gbogbo àti àjọ máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo máa ń sọ̀rọ̀ mọ́mì fún wọn tó bá ti béèrè pé fiancé mi ńkọ́, ta ni mò ń fẹ́. Tí máa explain fún wọn, mo máa tún sọ̀rọ̀ mọ́mì náà fún wọn bí mọ́mì ṣe nice wọn ṣe ìyá burúkú ìyá mi gangan ni. So àwọn ló wá fẹ́ ṣe birthday báyìí, wọ́n wá ní pé kí n jọ kí n try láti invite mọ́mì wá fáwọn tí ẹ fẹ́ rí mọ́mì ìyá ìyàwó mi tí mo máa ń sọ pé ìyá dáadáa yẹn tó ń tọ́jú ọmọ àwọn fẹ́ rí. In fact àwọn gangan lé ẹ̀kan wá fúnra wọn, but torí gbogbo run up láti bí sọ̀hún náà fi ní pé kí n ṣáà bẹ̀ mọ́mì pé àwọn ò fojú dín wọn o torí orula náà pé kí n ṣáà try láti bọ́ mi ìwà mọ́gbọ́n ìfẹ́ sọ fún mọ́mì. Ṣé kò jù báyẹn náà lọ? A máa wá. Ó yẹ kó mọ̀ pọ́rọ̀ mọ́mì ò lè tó tẹ̀. Òótọ́ ni. Ó dẹ̀ mọ̀ bí mọ́mì ṣe láìkẹ́. Tó bá ti lè gbọ́n pé ìwọ ló invite àwọn. A máa wá, má worry. Mo ti rò pé kí gbé láìdé náà kí wá kúkú jọ wà bí. That's nice. Idea tó dáa nìyẹn o. A lè jẹ́ bí one big family. Exactly. That's cool. O ti get it. Oh, but aṣọ wo ló máa ń wọ̀ báyìí? Mo ti máa ṣe tí màá wọ̀. Sórí láìdé àtẹ̀gbọ́ ẹ̀ wọ́n ra àwọn aṣọ kan fún mi. Mi ì dẹ̀ tí wọ̀ gbogbo ẹ̀. So èyí tí mi ti wọ̀ bẹ́ẹ̀ máa mú máa yà wọ̀. Ìyàwó mi náà wá dé. Tó bá dẹ̀ jẹ́ títí irun ni, màá gba wíìgì kan lọ́wọ́ Láìdé tí màá lò. In fact, uncle mi ò lè wait láti rí ẹ. Very soon. Wọ́n fẹ́ rí mọ́mì náà gan pàápàá. I'll be very happy. Ó mọ nǹkan, èmi gan ni màá try láti lọ wá taxi tó máa lè kó gbogbo àdóhùn àlejò débẹ̀ lẹ́ẹ̀kan náà. Ó better. That would be nice. Ó better. Torí uncle mi nice gan. Wọ́n ti fẹ́ meet mọ́mì ti pẹ́. Love is a beautiful thing. Can you see? Nígbà òjò, nígbà ẹ̀rùn, ṣó máa dúró tì mí. Ìfẹ́, wọlé bá kó bá wọlé ká máa rọ́jú o. Torí bó ṣe ń rárá ayé lọ́ra àwọn ọ̀nù. Mọ́mì, ẹ jókòó báyìí, ẹ jókòó. Make her comfortable. I'll join you very soon. Bumbo. But love is the only thing that can see the heart. Ibi báyìí òjò bí tó ti ń ṣe pàtí o. Mi mọ̀ pé ó máa sọ bẹ́ẹ̀ o. Everywhere is just quiet. Àgbọ́lù, àríyàn tó kọjá. Mọ́mì, ṣé mo pé kò sí àrà táwọn olówó kẹ̀dá? Ó lè jẹ́ pé underground ni wọ́n ti ń ṣe pàtí wọn. Possible.
ó lè jọ underground kí lẹ́kùn ẹ̀dẹ̀ jẹ́ soundproof. Ẹ kú àlẹ́ mọ́mí. Hi. Ẹ káàsán ma. Mọ́mí. Láìdé, ìbùkún, mo mọ̀ pé ẹ máa wà surprise pé ọ̀dọ̀ Iyọlá ni mo mú yín wá. Lákọ̀ọ́kọ́ náà, I am deeply sorry. Torí pé kò sí uncle kankan níbì kan, kò dẹ̀ sí birthday party kankan níbì kan. Ọgbọ́n ọmọdé mi ni mo fi mú yín wá síbí báyìí torí mo fẹ́ kẹ́ rí àwọn kankan. Ó tàn wá wà ní. Ẹ má bínú mà. Ṣé rí Iyọlá tẹ́ ń wò yìí? Cousin mi ni. Amẹ́ríkà ló ti wá sí Nàìjíríà. Kò dẹ̀ tí ju bí 2 months lọ tèmi àti ẹ reconnect padà. And mommy, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin Iyọlá àti Ìbùkún set up ni. Ó lágbára o. Ilé mi rẹ̀. Iyọlá. Dípọ̀. Ìwọ ló ní adúrú ilé tó tó yìí. This is my house. Ìgbà tí mo dé láti America ni mo rà. Dúró yìí. Má tún sọ fún mi pé ìwọ ló ní gbogbo àwọn mọ́tò tí mò ń wò yìí o. Because Venza ni ẹ níwájú and this is cross store. Èmi ni mo ní wọn. Wow. As in wow. Iyọlá, I'm happy for you. It's okay. Let's go in. Come in. I can't wait to enter the house. Wow. Oh, God. This is my little abode. Ìkan nínú àwọn living room mi ni. Iyọlá. O mean pé living room méjì ló wà nílé yìí? No, mẹ́ta. 3 living rooms? Yes. Iyọlá, palace nínú ilé yìí. In fact, you've really done well for yourself. It's okay. Jókòó, jẹ́ ká sọ̀rọ̀. Oh my God, nice painting. In fact, you've really done well for yourself. I must be honest. Thank you. Kí ló lọ ṣe níbi tí mo ti rẹ̀? Èmi máa kàn lọ rí ọ̀rẹ́ mi kan ni. Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́ gan-an. In fact, I'm happy for you. Thank you. But Iyọlá, ìgbà wo ló padà dé sílùú yìí? Early this year. Early this year? Yes. Ó ti máa tó bí ọdún 5 tá ti ra last. Ọdún 5? No. 6 years la ra last. 6 years? Yeah. Oh. Ìyàwó àtọmọ ńkọ́? Iyọlá, ṣé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe lé nílùú àì? Èmi máa tí marry o, dìgbòdìgbò pé máa bímọ, ọmọ kẹ̀. Wo bí, láti 8 years mo ti graduate. Kò síṣẹ́, kò sówó, kò sí kankan. Mo kàn hustle láti bí sọ́wọ́n ni. Ṣé nínú yẹn ni màá ti gbé ọmọ ọlọ́mọ kan sílé, màá tún máa fìyà jẹ? Ìwọ máa wà lucky ntí ọ. Ṣé o fẹ́ compare Nigeria sí US ni? But mo gbọ́ pé o marry nígbà kan. Ìyàwó àtọmọ yẹn ńkọ́? Iyọlá, kí ló ṣẹlẹ̀? That is one aspect of my life tí mi ò kí fẹ́ discuss pẹ̀lú anybody. But wait a minute. Mo gbọ́ pé o ṣe wedding now. In fact, nígbà tí ìyàwó ẹ̀ bímọ, Uncle Túndé gan sọ fún wa. So what are you talking about? Lóòótọ́ ni mo ṣe wedding. Mo dẹ̀ bímọ 2.
Few years later, ni mo mọ̀ pé mi kọ́ ni mo na ọmọ méjèèjì. Ọmọ àlè níyàwó mi gbé wá fún mi. How come? How did you get to know pé ọmọ àlè níyàwó ẹ̀ gbé wá fún ẹ? DNA test ló tú àṣírí wọn nígbà tá a wá sí Nàìjíríà. Kẹ́mi! Kẹ́mi! Orípo lórí burúkú ọmọ àlè ni wọ́n. Ọ̀ní kí ló ṣẹlẹ̀? So, ọmọ àlè ni mò ń bọ́ láti ìjọ ìtìmọ̀. Check the DNA test result. Wèrè àríkọ̀ wọ̀. Omi mi dúró kí ló dé? Ó túmọ̀ sí wípé èmi kọ́ ni mo bí tó fún mi. Èmi kọ́ ni mo bí Diana. Olórí burúkú ni. Oya now leave my house. Leave. Mo sọ. Torí ẹ̀ náà lè fẹ́ fífẹ́. Leave my house. Leave my house. Leave. Bẹ́ẹ̀ni sọ kí ló wẹ̀. Leave my house. Leave my house. Leave. Leave my house. Leave. Some ladies can be terrible. Irọ́ ni. Kò kí n ṣe some ladies. All ladies are terrible. Ìkà ni wọ́n. Inú wọn jìn. Ó ronú obìnrin. Ó jùdé jùlọ. Àti gbà yẹn ni mo ti decide wípé mi ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú gbogbo obìnrin. Because same thing ni gbogbo wọn. Owó ọwọ́ mi níyàwó mi fẹ́. Iyọlá, ìwọ ló dẹ̀rù bẹ́ẹ̀ o. Gbogbo obìnrin kọ́ lórí bákan náà. Some of them can be trusted. It's a lie! Elétekete ni gbogbo obìnrin. Ọkùnrin tó bá gbẹ́kẹ̀lé wọn, àtẹ̀gbẹ̀yìn ni. Iyọlá, I disagree with you. Ìbùkún Olúwa tèmi. She's honest, loyal, she's faithful. In fact, kò lè ever ṣe nǹkan tí ìyàwó ẹ̀ ṣe fún ẹ yẹn. She won't do it. I trust her so much. Dípò ìwọ náà ṣì wà nínú net àwọn obìnrin. Obìnrin níyàwó ẹ̀ kò yàtọ̀ sí gbogbo obìnrin. Má jẹ́ kó obìnrin kankan tàn ẹ́ jẹ. Iyọlá, mo disagree pẹ̀lú ẹ. I know what I'm talking about. Lóòótọ́, ó jù mí lọ. Ó dẹ̀ ní experience jù mí lọ. But I trust my girl so much. You trust your girl so much? Yeah. Okay. Let's play a game. Game? Yes. Game ti báwo? Ó sọ fún mi lẹ́ẹ̀kan, ó ní you've not been well to do with your lady. Yes. As you also can see. I can cope náà ni. I know them cope. And that's one of the reasons I trust her more. Ó ti ẹ̀ dá tí girlfriend ẹ̀ ò tí mọ̀ mi. Meaning? Let's play a game. Game? Yes. And see how truthful your girl is to you. Iyọlá, don't go to that area. Mo ní mo trust ọmọ tí mo ń sọ. In fact, I'm in the game already. Okay. Get me close to your girlfriend. Kó wá fún mi ní 1 month. Tí ò bá ní 4 fún mi. Iyọlá, I'm giving you 3 months already. Wàá lè mọ nǹkan tí mo ń sọ gangan. I trust her so much. Okay, kí ni details game now? Put that aside. Jẹ́ kí n entertain ẹ. You wanna entertain me? Yes. Okay. Kí ló máa jẹ? Mo fẹ́ pando yam. Pando? Yes. Give me some minutes. I will surprise you. You don't mean it. Mo gbé o. Obìnrin ti ṣẹ̀gbọ́n mi di cook o. Yeah. Mo mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Dípò, o ṣe àdúrù kan tó tó yìí. O ṣe àdúrù kan tó tó yìí torí pé o fẹ́ fi test irú love tí mo ní sí ẹ.
Ibukun, I am very sorry. I'm so sorry. Má bínú jọ̀ọ́. But inú mi dẹ̀ tí wá dùn yìí pé o fail test tí mo ṣe fún ẹ. Thank you so much for the trust and for the love. And I promise I will love you to the end of my breath. I love you so much. Love you too. From your heart, smile. That's my girl. Ẹjọ́ ẹ má gbé yín wá. So, Uncle Yola, ẹ̀yin ló lò fún mi láti máa test ọ̀rẹ́ mi àbí? Láìdé, má bínú. Whoa, Yola. It's okay. Ibukun. Ṣorí téèyàn bá rí ọ̀rọ̀ tó tí ò bá sọ nǹkan tí ò dá ni. Please, stop calling Láìdé your friend. She's not a good friend at all. Kò ń ṣọ̀rẹ́ gidi. Kí ló dé? Kí ló rí? O lè imagine pé ó ní time kan tí Láìdé máa ń seduce me. In fact, ó bá débi pé ó ní kémi àtòun máa fẹ́ra kí wọ́n má mọ̀. Ṣọ́rẹ́ nìyẹn. Ń gbọ́ Láìdé, ṣóòtọ́ ni. Dá mi lóhùn. Èwo lẹ rí? Mò ń bi ẹ́ ní ìbéèrè. Ẹ ń fi rẹ́rìn àbí? Ẹ tún wá hàn gara yín. Set up ni. Mọ́mí ẹ má bẹ̀rẹ̀. Dípò, sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti Láìdé pátá, ó ṣẹ̀yìn mi. Bẹ́ẹ̀ni, gbogbo ẹni mo mọ̀ sí. Gbogbo bó dẹ̀ ṣe máa ń pè ẹ́ tó ń disturb ẹ̀. Kò sígbà tí mi kì í sí lẹ́gbẹ̀ẹ́ tó bá mi kọ́ ẹ̀. Kódà, ọjọ́ tó wá sílé ẹ̀ lálẹ́ tó fi bínú lé dànù, àjọ wá sọ́dọ̀ ẹ̀ ni. All because I want to know the kind of love you have for me. For real? Yes. Inú mi dẹ̀ dùn pé o fail test. Dípò, tí mo bá tiẹ̀ máa wá ṣe ràmì, ṣé sí ọ̀dọ̀ boyfriend bestie mi? Ẹgbẹ́ni ìdákẹ́ náà, ṣé fẹ́ yí mi lórí mi? Èwo ni test lọ́tún test lósì tẹ́ ẹ ṣe fúnra yín? Eré gélé leléyìí. Anyway, Láìdé, má bínú. I'm sorry. Ọlọ́run má bínú pé mo persuade ọ̀rẹ́ mi pé kó follow. Happiness is my priority. Òun ni mo kọ́kọ́ mọ̀. I'm sorry. It's okay. It's okay. Uncle èyí, ẹ̀yin náà má bínú. Fún gbogbo embarrassment mo ti fún yín wò. It's okay. Mo understand. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 1 minute. Mo ń bọ̀. But, mommy, with due respect, you know, ẹ ṣẹ̀ mí o. Mo ṣe. Kí ni mo ṣe? Ẹ fẹ́ gba ìyàwó mi fún ẹ lọ́wọ́. Ọkọ mi, wúwo, ẹlẹ́dàá ẹ̀rí o. Èmi ò kí ń ṣe ìyá òṣì o. Tiẹ̀ náà ni mò ń ṣe, o lè béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀. Tiẹ̀ ní. Ṣé ní gbogbo nǹkan tí mọ́mí sọ, òótọ́ mi. Mọ́mí love ẹ ju bó ṣe lérò lọ. Ojoojúmọ́ ní báyìí ni mọ́mí fi ń kọrin sí mi létí. In fact, ọjọ́ tó kù èmi àti wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ fún mi pé kò sí nǹkan tí ò bá wù kó ṣẹlẹ̀ ilé ayé yìí. Mi ò gbọ́dọ̀ fi ẹ́ sílẹ̀. Tómi jẹ́ lójú báyìí lọ fi ń sọ fún mi. She loves you more than you think. Mommy, ẹ má bínú. I'm very, very sorry. Ẹ má bínú láti. Ọkọ mi, àkótó gbogbo yẹn wò ó lágbára Ọlọ́run wàá tọkọ ṣe. Ọlọ́run á ṣe inú rẹ̀ ara yín kalẹ̀. Èṣù bí èèyàn, èèyàn bí èṣù kò ní yà yín lágbára Ọlọ́run. Gbogbo àdáwọ́lé ẹ̀ báyìí, ó máa yọrí sí eré ni. Ó yá dìde ọkọ mi dìde. Ẹ ṣé mommy. Thank you so much. Láìdé, ṣé wàá okay? Inú mi dùn sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá, particularly Ìbùkún. I'm really happy for you. Thank you. Obìnrin gidi tí wọ́n fi ń tọrọ obìnrin ní ẹ lóòótọ́, gẹ́gẹ́ bí Dípọ̀ ṣe insist.
ugly experience mi tí mo ní nípa obìnrin òun ló jẹ́ kí n conclude pé gbogbo obìnrin bákan náà ni wọ́n. Now you've given me a reason to fall in love again. Dípò tí sọ plans ẹ fún mi, plans tó ní fún ẹ. Ó ní owó ló ń delay wedding. I'm ready to sponsor your wedding. Bàbá ọkọ mi, ẹ mà ṣeun mi, ẹ mà ṣeun mo dúpẹ́. Ẹ ṣe jẹ́ ìwà báyìí jẹ́ ìwà báyìí, ẹ ṣeun mo dúpẹ́ o. Gbogbo àdáwọ́ ilé mo máa yọ sí ẹ lágbára Ọlọ́run, ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mi. Thank you so much. Thank you. What's this? What's this for? It is right now. Huh? Yeah. There's lady. Send our documents to one. Okay. Iola. Keep signing. Méjì nínú àwọn companies mi tó wà ní ẹsẹ̀ mo fún ẹ. It's okay. Five-star hotel mi mẹ́rẹ̀ẹ̀rin tó wà ní Island. O máa manage láti mi lọ. 15% of my share ní oil company. No. This one is huge. Wá make sure pé o tọ́jú ìbùkún and her mom. Yes. Bàbá ọkọ mi, ẹ mà ṣeun. It's okay, bye. Thank you so much. Ẹ ṣeun mo dúpẹ́. Bọ̀dá mi. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí mo máa dún fún yín lágbára Ọlọ́run. Ẹ ní rí lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà. Ẹ mà ṣeun mi, ẹ ṣe. Ọmọ mi lẹ́nu ẹ̀. Ọmọ mi lẹ́nu ẹ̀. Wow. Oh, thank you so much. Ọkọ mi, kú oríire. Àwọn òbí olóògbé àwọn máa ṣe. Olóògbé máa ṣe. Thank you. Thank you so much. Like this. Oh, darling. Wow. And how about it tonight? Say yes. Say yes. 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 Say yes. Say yes. Yes. A date? Yes. Yes. A date. Say yes. 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 Oh, come here. Yes. Láìdé padà dáná mi. It's a beautiful thing. Can you see? Nígbà òjò, nígbà ẹ̀rùn, ṣó máa dúró tì mí. Ìfẹ́, wọ́n ní bẹ́ẹ̀ kó má lẹ́ni ká máa rọ́jú o. Torí bó ṣe ń rárá ayé lọ́ra ọ̀run èyí. They say love is blind. Wọ́n ní ìfẹ́ fojú. But love is the only thing that can see the hearts through the eyes. Wọ́n ní ìfẹ́ kò sí láyé mọ́, òpó ti bómi lọ.
wọ́n ní pé kárẹ́ ní bá mi lókù pé kò sọ̀rẹ́ mọ́ àmọ́ tó túbọ̀ farabalẹ̀ dáadáa hárí mọ́ àìrí wọ́n gbọ́ rere láìrọ̀ bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. It's a beautiful thing. Oh, yeah. Look into my hands, hold my hands, Kadikan. Olólùfẹ́ mi dúró tì mí, you're my love. You know I love you, girl, you're my love. Ẹ̀mí wa ti dọ̀kan.